Ọlọ́run bá sátírà mọ́. Sọ́rí Ọlọ́run bá sátírà mọ́ ní ìran sọ. Ní èkì dédé wẹ́dà lẹ́dẹ̀ wá. Lẹ́dẹ̀ òṣèré wáyé. Ọmọ eré máa ń wá ìkẹ́. God have mercy upon us. Ẹwà o. Ọmọ tó tọrẹ. Rẹ̀sọ́. School rẹ̀ ti wá. GSS. Look at my face. Primary school wọ́n wà. Like I could have killed a lot of people. Ṣé ẹ mú adé ìlú wa àti àwọn ìṣiṣẹ́ mọ̀ ní wa? Fúnra àti stress gọ́lá gbogbo. Ọmọ Dayas institution yẹn wà. Ọmọ ọgá. Ilé àwọn ọmọ poli, àwọn ọmọ yunifásitì náà ń pè ní higher institution. I don't want peace. Bẹ́ẹ̀ni wà èyí higher institution. Àìṣe serious láti yìí. I want problems always. Bẹ́ẹ̀ni. Ẹ̀wọ̀n eré ni. Bàbá àti pẹ́ẹ́ Ẹwà. Kí ìbẹ̀rẹ̀ wọn ṣe rán. Ẹ̀wọ̀n eré ọmọ Yawa institution yẹn wà. Yawa àbí higher institution. Ilé small kì í mú. Ẹ bá pè é jọ. Ẹ bá mi rà sórí ọ̀dọ̀ obìnrin ẹni bẹ́yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n ti rí obìnrin ó pupa ọmọ rẹ̀ náà pupa. Ẹ ti gbọ́. Kẹ́sọ̀ fọ́fọ́ ẹ bá mi rà búrẹ́dì bí o ní 500. Kẹ́ bá mi rà laptẹ́mù kíní ọ̀gẹ̀dẹ̀ rẹ̀. Kẹ́ bá mi rà. Ẹ̀ṣẹ̀ o ẹ bá ń gbà ṣe ń di 20 naira bọ̀ o. Ìdèdè náà jẹ́ 980 naira ni o. 20 naira lásìkò. 1,500 eléyìí 1,000. Ọmọwé náà 500 lélẹ̀. ọmọwé sọ fún ọ wà ní wáyà institution àbí aláyà institution ayé ìlẹ́dẹ̀ ti bọ̀jẹ̀ náyé ìgbà títí wa kí ọwọ́ bá rí torú ó wáyé lè wọ̀ bá máa rí. Àìgbọ̀rọ̀ rẹ̀. Wọ́n ṣe o. 20 naira ṣe ní. Ok, wá. Ṣebí ṣe ń jìrì. Ṣebí ṣe ń jìrì. Mú wa rán. Mo ń wá rán. You get it? Ṣebí 20 naira ṣe. If you don't get it, forget about it. Ẹ má lọ tí wọ́n ṣebí mi rìn rán wọn iṣẹ́ ẹ̀wọ̀n ẹ má sọ bóyá máa fún ẹni ṣe ń jì. Ẹ má lọ, mo fẹ́ lò. Mo nẹ́nẹ́ rẹ̀ yẹn. Ayé ti ta òun lẹ wó bí èpo ẹ̀pà. Ẹyẹ wẹ́rẹ́ ń bọ orí tó ti bá wẹ́. Wọ́n ṣe máa fún ẹ. Ẹ nídìí agbólẹ̀ tútù. Ọwọ́ ìgbà ọlọ́wọ́ àkọ́kẹ́ máa ń mọ̀. Ọmọ dáadáa. Kó nìyàn rán ọmọ kékeré níṣẹ́. Fún ara ẹ̀rọ máa sọ̀fọ̀ ẹgbà wo wọ́n sọ̀fọ̀ 20 naira. Ẹ ṣe kí má gbà ṣe ń jì nínú 1,000 àbí.